àṣeyí ṣàmọ́dún lágbára Olúwa. Ẹ bá ń kọ́ lọ́dún pókú ọdún o. Ẹ bá ń kọ́ lọ́dún pókú ọdún o. Ẹ bá ń kọ́ lọ́dún pókú ọdún o. Àṣeyí ṣàmọ́dún lágbára Olúwa. Ẹ bá ń kọ́ lọ́dún pókú ọdún o. MC BLESSINER. MC BLESSINER àgbọ̀tún yọ gòsì yọ gbàgede méjì yọ. Ibi tó bá wù mí ni mo lè gbóhùn mi gbà bó bá jẹ́ ti kápẹ́dè tó dùn. Lónìí ọjọ́ kìíní nínú oṣù kẹrin ìlọ́jọ́ bí ìyá wa olóríire aláyèrè oníwàáre Chief Mrs Abiodun iyalekwe. Ìyá àbejì ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ máa dání gọ̀jọ́gọ̀jọ́ máa dání gọ̀jọ́gọ̀jọ́ ìyá olóríire ayaba mi Monday o president fún ẹgbẹ́ Likeminded President Club nílé lóko lókè òkun káàfàtà ni oríire ò ní burú lágbára lọ́wọ́ bàbá òkè torórí adìẹ kì í burú kó yé dúdú ìyá ọlọ́jọ́bí Abiodun aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Aris International iléeṣẹ́ rẹ̀ ò ní jóná lágbára lọ́wọ́ adánimọ̀gbàgbé ẹni ò ní tẹ́jú lẹ̀mọ́lẹ̀ yára sàmì ògbétò àmìmì. alájà ọmọṣàléwá ọmọ rábìù aya ọbaṣá ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ Likeminded President Club lọ́ránṣẹ́ pè mí pé kí n wá mọ̀ kí pírẹ́sídẹ́ǹtì àwọn kú ọdún o àṣeyí ṣàmọ́dún lágbára lọ́wọ́ olúwa ọba ọ̀sẹ̀ mi. Chief Mrs Abiodun ò ní fọdún èyí ṣàṣe mọ́ ọmọ lọrẹ ó sì mọ bọ̀ọ̀rẹ ìjáde ìwọlé èrè ọwà ní bọ́mọ aráyé nú yàrá sàmì ògbétò àmìrì ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ ṣe ọmọ ò ní kú fún ọ ọkọ ò ní kú fún ọ ìwọ gan ò ní tètè kú ẹ mọ yá bá mi sàmì àdó òjèrè olóríire ìyá ọlọ́jọ́ òbí orógbó ajẹ́kù ogbó kọ́ ọtọ́ nílé ayé ọ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ ò ní tẹ́jú lẹ̀mọ́lẹ̀ agbami ayé ọ̀wá ní gbé ọ lọ ọmọ aráyé ò sì ní jalè wọ́n ó pé wọ́n ni obìnrin wuyì àgàrà bí ẹni bá wọ ẹkùn sílẹ̀ ìyá olóríire ó rí rùmúrùmú àbẹ̀yìn funfun bí ike tẹ̀rín tọ̀yàyà ní fi ń dá gbogbo èèyàn lọ́rùn orí lọ jẹ́ òní dìrù láéláé lágbára lọ́wọ́ ọba mi Èdùmàrè nìṣólè yín wà ìyá Abiodun aya Monday o Ọ̀fà ní ìṣèlú bàbá rẹ tó bí ọlọ́mọ gan ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà abìdímí níyọ ọlálọ́mí ọmọ ṣùgbàdàgì tí yolóko lẹ́nu ìjà kan tí wọ́n ń jà lọ́fà nílé ọlálọ́mí ó sojú ebè ó sojú poro nínú oko ìbá sojú olóko ọba làwọn ọmọ láàre wúre ikán ọgbọ́dọ̀ jù kàn bí kan bá jù kàn nílé ọlálọ́mí ọba ní kọ́ wọn lóró ọmọ ọlálọ́mí tí mo rí tí mo dá sàálà ńlápá ìyẹ̀rú ọ̀kí mo rí mo dá sàálà ńlọ́bẹ̀ ó sì rọra là mí o torí bọ́ ọba là mí má jábẹ́ ó jinlẹ̀ lápá mi èdè pẹ́ẹ́pẹ́ mowó lẹ́wọ̀n ò rí ẹ lẹ́jọ́ mọ́ ǹlẹ́ ọlọ́fà lọ́lọ́fà ǹlẹ́ ọlọ́mọ lọ́lọ́mọ ńlára yòókù wú jẹ́ ọ̀fà ọmọ ká ẹrú ẹ̀ lọ́mọ ká ilé jẹ́ pé ẹrú lọ́mọ lákájọmọ lọ ilé bàbá tó bí ọlọ́mọ ìyẹ̀rú ọ̀kín dá mi lóhùn ọjàre ìwọ ni kó bẹ̀rẹ̀ fún ìyá ọlọ́jọ́ òbí Chief Mrs Abiodun máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi ilé ìyá rẹ̀ ń kọ́rí o Ẹ̀gbá mọ́lí sàbí lákéjọ bí ọmọ asẹ́ tí mú kíkan ìsàlẹ̀ òrò wọn á dùn yùngbà ọba márùn-ún ìní bẹ lóde Ẹ̀gbá Aláké MC BLESSINER mo lè ka gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan olúbàrà ọba ní àgùrá ọba ní ọ̀sìnlẹ̀ ọba ní olówó òdùrú ọba ní Aláké Ẹ̀gbá ń kọ́ olórí gbogbo wọn ní í ṣe Ẹ̀gbá mọ sẹ́yìn orò kí n tó ṣẹ́tẹ̀ egúnmólú yùmúyùmú 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 lóró ké namunamu namunamu lóró òfì èèyàn tó bá kẹ́nu múnumù ó sọ̀rọ̀ jẹ́ inú ilé yeye tó bí ọlọ́mọ ni Ẹ̀gbá méjì ò gbọ́dọ̀ jára wọn níyàn bìkan bá pé báyìí sí èkejì apébá wà náà ní ọmọ wọn lábẹ́ Olúmọ ọmọ àtẹ́wọ́ gboyè fìrọ́ gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi gboyè lé ìyá rẹ tó bí ọlọ́mọ Abíọ́láké ọ̀sẹ̀nu gbígbó wúyẹ́wúyẹ́ Abíọ́ngbàgúrá ó gbólóhùn bí ọ̀jẹ̀ ọmọ Aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà wọ́n fèlè jà ọlọ́jọ́ òbí wọ́n mọ kí ọ́ tẹ̀lítẹ̀yẹ wọ́n mọ kí ọ́ ń kì í yanu ìwọ lọ máa gbójo lọ́wọ́ ogun
ìwọ lọmọ adé orí Ẹ̀gbá ṣẹ̀kẹ̀ wuru olówó ẹyọ àná tòjò tẹ̀rùn má gbàgbé ìwọ lọmọ Ẹ̀gbá onígbẹ̀dù àlùlà ìwọ lọmọ Ẹ̀gbá onígbẹ̀dù àlùwò lọ́wọ́ alágbogbo ọ̀ràn yẹn tantantan ará akémọ̀jó tó gbẹrú mọ̀jó gbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ ọgbọ́dọ̀ sìn ìyá ọlọ́jọ́ bí n bá ní wọn kí ọ̀hún òwúlẹ̀ sọ lẹ́nu ni aláàjà ọmọ Ṣaléwá ọmọ Rábíù aya Ọbaṣá ló pé ọsọdún èyí náà orí ajẹ́ kó o ṣe tẹ̀mí.